oníbodè rẹ̀ o akíkanjú ni oníbodè rẹ̀ o akíkanjú ni ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá akíkanjú ọmọlúwàbí rẹ̀ o oníbodè rẹ̀ o akíkanjú ni. oníbodè oníbodè o. oníbodè 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 o. oníbodè ààrẹ òpìtàn Láàjì Abbas. oníbodè oníbodè ilẹ̀ Yorùbá. oníbodè màṣẹ́ àdúgbẹ́. oníbodè mo fẹ́ kókun jalẹ̀ Yorùbá. oníbodè ọpẹ́lọpẹ́ oníbodè o. oníbodè ààrẹ Láàjì Abbas. oníbodè ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá. oníbodè ní òjòògùn ìtàn jà wá o. oníbodè ó bàtàn wa jẹ́ lọ́jọ́sí. oníbodè ọ̀rọ̀ Lámúrúdù pẹ̀lú Odùduwà. oníbodè wọ́n ní Mẹ́kà ló ti wá. oníbodè oníbodè ló jẹ́ ká mọ̀ o. oníbodè ó jìnnà síra wọn rárá. oníbodè olójúlówó ìtàn ní ẹ máa sọ. oníbodè ẹ má ṣe pa lọ́mọ o. oníbodè ìtàn yàtọ̀ sárùsọ. oníbodè gbogbo ọba ló ń dúpẹ́. oníbodè gbogbo ìjòyè ló ń fò fáyọ̀ o. oníbodè ní lásìkò tiwa. oníbodè akíkanjú ọmọlúwàbí dé o. oníbodè 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 o. oníbodè 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 o. oníbodè oníbodè dé o. akíkanjú ọmọlúwàbí dé o. ẹni elédùn àná o. ó yàtọ̀ sáwò ṣe. ààrẹ òpìtàn kálékákò Láàjì Abbas. akíkanjú ọmọlúwàbí o. lónìí bájá ò làwọn a máa ń gbó wáwáwá ìran àgbo wọn á sì máa kàn gbọ̀ngbọ̀ngbọ̀n ọmọdé ò làwọn bàbá rẹ̀ ní kọ́pẹ́rì. olójúlówó ìtàn ni ẹ máa ń sọ. ìtàn yàtọ̀ sáà lọ ìtàn wo gbìngbìngbìn bí ó ṣe rìn. wọn mọ̀ gba tọ́gẹ̀dẹ̀ ẹjọ́ olóko tí pàǹsẹ̀kẹ́ pariwo ẹ̀bọ bẹ́tù bọ̀n ò bá gba adájúmọ̀ lọ. gbogbo lọ́ba lọ́ba lóye lóye orí adé ọ̀run lẹ̀kẹ̀ gbogbo ìlú ló ń dúpẹ́ o. gbogbo ọmọ kóòtù jíire diaspora wọn ló ṣe o. Láàjì Abbas wọn ń báṣẹ lọ ẹ̀mí rẹ̀ ò ní sẹ́rí. ikọ́ kan ìkọ́bálá ikú ìpẹ́ta lójú wọn fọ̀gẹ̀rẹ̀ ìtàn balẹ̀ ọlọ́run lọ́rùn ọ̀ kì í ṣe èèyàn rárá. Láàjì Abbas tiwa ó yá mọ́ kòdòdó sílé onídodo kó o módò délé onídodo kó o ra dodo padà wá polódó. wọ́n ṣe bolódó níbèrè iye odó tó todó fún nídodo àtodó àti dodo wọ́n ń bẹ nílé onídodo nídò. akíkanjú ọmọlúwàbí dé o. òdodo tán lẹ́ẹ̀ máa ń gbọ́. bó ṣe rí nù òdodo ìtàn iná lẹ́mọ̀ gbọ́ lẹ́nu tiwa ò ẹ̀ ní gbọ́ àlọ́ ẹ̀ ní gbọ́ àròsọ. eléyìí mo fi ń kí gbogbo wa kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Láàjì Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. àkọ́kọ́ òun mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dáyé ọba ṣẹ̀dọ́run ọba tó ṣe wípé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní máa ṣe ọmọ aráyé lóore. bákan náà mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin alátìlẹyìn ìtàn Yorùbá káàkiri tìbútò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. ẹ̀yin tó ṣe gbẹ̀yìn gangan ni ìtàn tẹ́ẹ̀ ní tán, ẹ̀yin ni àṣà tẹ́ẹ̀ ní sáà, ẹ̀yin lẹ̀ ń dá aṣọ wa pé bò ní ìtàn wa ò sí ní parẹ́, ẹ̀yin náà ò ní parẹ́ mọ́ aráyé lára. mo dúpẹ́ fún bẹ́ẹ̀ ṣe ń ṣe àtìlẹyìn fún wa. torí ẹ̀yin lè máa wò wá fún ìgbà àkọ́kọ́ ní orí ètò ìtàn Yorùbá, ó lè jẹ́ ìgbà àkọ́kọ́ yín ni. ìtàn Yorùbá ni ètò kan tí a gbé kalẹ̀ tó ṣe wípé ó wà fún ìdàgbàsókè ìtàn àti àṣà wa ní ìtàn tó jẹ́ ojúlówó láti lè dáàbò bo ìtàn ilẹ̀ Yorùbá. Òde náà ni bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ìjẹta ọba Sàlíù Àkànmú Ajé Ògúngúnnísọ̀ tí wọ́n fi fún wa ní oyè ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn. àtúgbà àmì ẹ̀yẹ lé lórí nílé àti lẹ́yìn odi. àgbà àmì ẹ̀yẹ akíkanjú ọmọlúàbí, àtúgbà àmì ẹ̀yẹ tó ga ní àgbáyé tó sì gbà wà nínú àwọn òpìtàn ní ayé. bákan náà ni àgbà oníbodè ilẹ̀ Yorùbá Akẹyọ Ọ̀yọ́ náà ni wọ́n fún wa. bákan náà ni a tún gba ọ̀pá àṣẹ ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá lápapọ̀ léyìí tó ṣe gbà àwọn ìdílé jagunjagun tí wọ́n fi lé wa lọ́wọ́ nínú ọdún yìí. àwọn ìdílé jagunjagun ilẹ̀ Ìbàdàn àwọn ni wọ́n fún wa ní àmì ẹ̀yẹ tẹ́sí tó wá fún ọ lẹ́yìn Ìbàdàn fún wa lámì ẹ̀yẹ tí wọ́n tó wá fún wa ní ọ̀pá àṣẹ
oníbodè ilẹ̀ Yorùbá lápapọ̀. Torí náà ojúlówó ìtàn ló máa gbọ́ o, kì í ṣe àlọ́, kì í ṣe àròsọ. Bó o sì ṣe ń darapọ̀ mọ́ wa, ìwọ náà máa bá wa pín ètò yìí. Mo fi ń dá lójú pé àwọn ò wá live lórí Facebook, a dẹ̀ tún wò wá live lórí TikTok. Bákan náà bá ṣe ń darapọ̀ mọ́ wa, mo fẹ́ ká mọ̀ pé àwọn olólùfẹ́ wa ni wọ́n ń ṣe agbátẹrù ìtàn Yorùbá. Kì í ṣe tí ẹnìkan lè dá ṣe, kì í ṣiṣẹ́ Ààrẹ Laji Abbas nìkan. Àwọn kan ni wọ́n ń ṣe agbátẹrù ìtàn Yorùbá. Wọ́n náà lè darapọ̀ mọ́ àwọn tó ń ṣe agbátẹrù ìtàn Yorùbá látàrí pé kó o kàn sí wa lórí WhatsApp wa lórí +234 8023 68 7432. Tó bá sì gbọ́ fẹ́ fi owó ránṣẹ́ ni láti ṣe apá kan àbí apá méjì àbí iye tó bá wù ọ́ àbí irinṣẹ́ náà ni o lè GTB Bank náà là ń lò, náà ni 0725943605 GTB Bank Laji Abbas náà lẹ́rìí orúkọ tí ó gbé wá lẹ́ẹ̀kan sí 0725943605 GTB Bank Laji Abbas náà ni ẹ bá lórí rẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ṣe onígbọ̀wọ́ ètò Ogun Ọ̀tẹ̀fọ̀n. Àwọn ni wọ́n ń jẹ́ kí á rí wa wò, wọ́n sì ń jẹ́ kí á rí wa gbọ́. Mo dúpẹ́ gidi gan ni. Àwa tí a tún ṣe àdéhùn náà pé àwa náà fẹ́ dá sí, ẹ má jẹ́ kí á gbàgbé, ẹ má jẹ́ á gbàgbé, jẹ́ ká mú àdéhùn wa ṣẹ. Ó yẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ká máa rán wa létí pé ìtàn ńlá tí à ń bá bọ̀ ni a pè ní Ogun Ọ̀tẹ̀fọ̀n. Ìtàn Ogun Ọ̀tẹ̀fọ̀n ni à ń bá bọ̀. Ṣé a gbàgbé pé apá keje ìyẹn la bá dé ní àná, apá keje la bá dé lánàá. Àwa tí a pè wá sí àkíyèsí lórí ti YouTube a ti ṣe àtúnṣe sí lórí apá keje la bá dé lánàá, kì í ṣe apá kẹjọ lórí ti YouTube. Mo jẹ́ ká mọ̀ pàtàkì Ààrẹ Ọ̀nà Kakanfò Tóyè jẹ Àkànní Alébíoṣù Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí oníbodè ní ilẹ̀ Yorùbá tó sì dáàbò bo ilẹ̀ Yorùbá pé kí ogun kó má kó ran òun lọ. Ṣé a gbàgbé pé mo ṣàlàyé bí Ààrẹ Ọ̀nà Kakanfò Tóyè jẹ àti Ọba Adégún Oníkòyí bí wọ́n ṣe ránṣẹ́ sí Olówù Akínjọbí pé kó dáàbò bo àwọn Yorùbá lọ́wọ́ àwọn Ìjẹ̀bú ní ọjà Apòmù tí wọ́n ń ta Ìjẹ̀bú sóko ẹrú Ìjẹ̀bú. Mo sọ bí Olówù Akínjọbí bó ṣe fi Ògún fọ́ ilẹ̀ Ifẹ̀, àwọn ìlú tí ń bẹ lábẹ́ ilẹ̀ Ifẹ̀, tí Ọọ̀ni tó sì gbé Ṣìngúsì dìde láti lọ kọ́ Olówù ní ẹ̀kọ́ kó sì fi ogun ńlá kó ilẹ̀ Òwu. Ṣé a gbàgbé pé mo ní Òwu pàpà fi ọjà jẹ Ifẹ̀ léyìí tó mú wọn wà ní Adóbíẹyẹ níbi tí Olúwo fún wọn láyè sí kí wọ́n ṣe àtẹ̀gbó níbẹ̀. Wọ́n wà ní Adóbíẹyẹ fún odidi ọdún 5 tí wọ́n sì ń retí ìgbà tí àwọn ò ní àǹfààní mìíràn láti bá Òwu jà ogun. Bákan náà mo tún mú ẹnu bà ní apá keje bí ó ṣe jẹ́ wípé ọ̀rọ̀ atare ọ̀sátare ó dájà lẹ̀ láàrin oníṣòwò Ìjẹ̀bú àti oníṣòwò Òwu léyìí tó pàpà wá di ogun ní ọjà Ọ̀rúnmìí tó tẹ̀lé. Ọ̀wọ́n ọjà mi pé ọ̀wọ́n ọjà mi pé tí wọ́n sì fi ogun fọ́ ọjà tí wọ́n sì fọ́ ìlú Apòmù pẹ̀lú léyìí tí àwọn Ìjẹ̀bú tí wọ́n sì lọ jíṣẹ́ nílé Òwu. Mo jẹ́ ká mọ̀ pé nígbà tí Ìjẹ̀bú gbé ogun ńlá dìde sí Òwu pé tó òun ó bá Òwu jagun, báyìí ni Olúwo ṣe gba àwọn Ifẹ̀ tí wọ́n bẹ ní Adóbíẹyẹ ní ìmọ̀ràn pé ẹ parapọ̀ mọ́ àwọn Òwu kẹjọ papọ̀ láti bá Òwu jà, ẹ parapọ̀ mọ́ Ìjẹ̀bú láti bá Òwu jà, sí àgbàgbé. Mo sọ bí ogun yìí ṣe rọ́ fún Òwu bó ṣe rọ́ fún Òwu torí pé ìbọn tí àwọn òyìnbó ti kó fún Ìjẹ̀bú láti máa fi pa ìran wọn, iná wọn fi pa àwọn akọni Òwu 40. Mo sì sọ fún wa bí Òwu ṣe ja ogun Òrùgbàmílà tí wọ́n lé àwọn Ìjẹ̀bú àti Ifẹ̀ tí wọ́n lé wọn wọ inú ààlà ilẹ̀ Ẹ̀gbá lọ. Wọ́n kó òjé fọ́, Ọ̀fà fọ́. Ọ̀fà tá à ń sọ Ọ̀fà ti Ẹ̀gbá ni o, kì í ṣe ti Ọ̀fà lé o, Ọ̀fà ti Ẹ̀gbá ni.
kó tó wá di pé wọ́n ráyè dúró ní Ìbàdàn. ṣé a rántí wípé lẹ́yìn ìgbà náà ni ogun di ogun Ẹ̀gbá tí Olúwo aláwùsá tó bá wọn pe àwọn Yorùbá Ọ̀yọ́ ní abẹ́ Olúyẹdùn tí gbogbo wọn wá jẹ́ pé tó wá jẹ́ pé ogun àgbáyé, ogun Ìjẹ̀bú, ogun Ifẹ̀, ogun Ẹ̀gbá àti ogun Yorùbá iná lọ àpàjà Òwu. Àwọn orílẹ̀-èdè tí wọ́n pààlà pẹ̀lú wọn náà ní àwọn orílẹ̀-èdè iná ni wọ́n àpà wá bá Òwu jà ogun. àánú ṣe ni pé lónìí èdè Òwu ní tààràtàrà kò sẹ́ni tó lè sọ àlàyé bí èdè Òwu gan ṣe rí ní tààràtàrà mọ́ torí pé èdè Òwu ti sọnù àmọ́ àwọn Òwu wọn fọ́nká lẹ́yìn ìgbà tí ogun fọ́ Òwu lọ́jọ́sí. A lè sọ, ẹnìkan kan ò lè sọ irú èdè wo gan là ń sọ ní orílẹ̀ Òwu níjọ́un. Wọ́n ń bẹ láàrin àwọn Ẹ̀gbá, wọ́n ń bẹ láàrin Ìjẹ̀bú, wọ́n ń bẹ láàrin àwọn Yorùbá, ṣùgbọ́n èdè tá bá dẹ̀ wo Ìjẹ̀bú á rí pé èdè Ìjẹ̀bú yàtọ̀, èdè Ẹ̀gbá yàtọ̀, bẹ́ẹ̀ ni èdè Ifẹ̀ yàtọ̀. mo sọ bí wọ́n ṣe pàgọ́ ní sí Ìdí Ògùngbùn, láti Ìdí Ògùngbùn yìí tí wọ́n ṣe wá pinnu pé àwọn ó kó Òwu. Bẹ́ẹ̀ ni mo ṣe ṣàlàyé nípa akọni alágbára Òwu kan tá à ń pè ní Sàkúlà. Ibi tí mo bá dé ní àná nù ní apá kejì. Mò ń bọ̀ ẹ jẹ́ ká wá kàn lu apá kẹjọ ìtàn ńlá yìí, ká wá kàn lu apá kẹjọ ní tààràtàrà. Jẹ́ wá ká lo apá kẹjọ ní tààràtàrà ká bẹ̀rẹ̀ iṣẹ́. Mo ń wá oríkì Òwu mi tẹ́lẹ̀ mi sì tètè rí pé wọ́n má fi àkókò wa ṣòfò. Ní àná mo ṣàlàyé fún wa bó ṣe jẹ́ wípé àwọn ogun lábẹ́ Kalẹ̀jayé Ṣìngúsì, Kalẹ̀jayé olórí ogun Ìjẹ̀bú, Ṣìngúsì olórí ogun Ifẹ̀, Olúyẹdùn olórí ogun Yorùbá àti Lámọ̀dí olórí ogun Ẹ̀gbá bí wọ́n ṣe jókòó tí wọ́n ṣe ìpàdé pé àwọn gbọ́dọ̀ rẹ́yìn Sàkúlà, akọni olùdáàbòbò ilẹ̀ Òwu. Èyí tí wọ́n sì ṣe ni wípé láti pa Sàkúlà á wá àwọn èèyàn bíi méjì bíi mẹ́ta tí wọ́n lè fi ẹ̀mí ara wọn lélẹ̀. Ṣé nẹ́tíwọ̀kì ni àbí torí mo rò pé kíní ń break? Sáwọn èèyàn tá ń wà lórí Facebook wọ́n rí wá wò dáadáa sá, ṣé wọ́n rí wá wò? Wọ́n sì pinnu rẹ̀ lóòótọ́ láti pa Sàkúlà. Nígbà ọjọ́ pé àwọn mẹ́ta lọ, bí Sàkúlà ṣe rí wọn, ó ta ìkíní lọ́fà, orí tí ó nà jáde láti ta ọfà. Gbogbo àwọn Ìjẹ̀bú tí wọ́n kò bọ́n lọ́wọ́ wọ́n da ìbọn bò ó gbàgbàgbà. Báyìí ni Sàkúlà ló ṣe rí bọ́ láti orí odi tó sì kú. Ikú Sàkúlà yìí ó jẹ́ egbò ẹ̀yìn ńlá fún Òwu. Báyìí ni kò sí sẹ́ni tí ó pàṣẹ ogun mọ́, tí ogun náà sì rọ́pá, tó yẹ pé ọmọdé ń kú, wọ́n wá ráyè sún mẹ́nu odi Òwu àmọ́ wọn ò tí ì rí lẹ́kùn ní Òwu sí. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ Olówu Akínjọbí ó ráyè mórí bọ́, ó sá lọ sí ìlú tá à ń pè ní Ẹrùnmu. Ìlú Ẹrùnmu ìlú Òwu ni ìlú Ẹrùnmu. Tẹ bá fẹ́ mọ ibi tí Ẹrùnmu wà, tẹ bá ti dé Ìwó-Roòdù nìbàdàn, bóyá ń bọ̀ láti Ifẹ̀ ni o, àbẹ́ ń bọ̀ láti ọ̀nà Ìlọrin ni, ọ̀nà Ògbómọ̀ṣọ́ ni, Ọ̀jọ́ ni o, àbí ẹ̀ ń bọ̀ láti Èkó ni o, tẹ bá ti dé Ìwó-Roòdù, ẹ sọ pé ẹ̀ ń lọ sí ọ̀nà Ìwó, ẹlẹ́ẹ̀ ń lọ sí Academy ní ọ̀nà Ìwó, ẹlẹ́ẹ̀ ń lọ sí Mọ́nàtán, ẹlẹ́ẹ̀ ń lọ sí Yànà Church, ẹlẹ́ẹ̀ ń lọ sí Wọ̀fún, ẹlẹ́ẹ̀ ń lọ sí Olódó, ẹlẹ́ẹ̀ ń lọ sí gbogbo àná Òkìhùn. Tẹ bá ti kúrò ní gbogbo bẹ̀rù, tẹ ti kúrò ní Olódó, Ẹrùnmu náà ni ẹ máa fi orí lé.
gbogbo àwọn Èjì Òkú, gbogbo àwọn ìlú báńlẹ̀ pàdé, ibẹ̀ náà ni ọgbà àwọn Lálùpọ̀n Lágùn wà. Bẹ́ẹ̀ sì máa kà àwọn ìlú Ìlọrin tẹ́ fi kan odò Ọbà tẹ́ fi wá wọ Ìwó. Ẹrùnmú jẹ́ ìlú ìṣẹ̀ǹbáyé tó ṣe pé ara ìlú Òwu ni, ibẹ̀ lólówó Akíjọbí sá lọ. Báyìí ló ṣe jẹ́ wípé ogun tó bẹ̀rẹ̀ láti Ọ̀yọ́, báyìí ló ṣe fọ́ ìlú ìṣẹ̀ǹbáyé Òwu. Àwọn àgbà ní pé ìgbà eléyìí ni ó jẹ́ ìgbà ìkẹrin sí ìgbà ìkarùn-ún tí ogun ọ̀fọ̀ Òwu. Eléyìí tó wá fọ́ yìí ló wá fọ́ kẹ́yìn tányányán tí Òwu ò fi ní orílẹ̀ mọ́, tó ṣe pé a máa rí wọn ní Abẹ́òkúta, ẹ mọ̀ rò pé Ẹ̀gbá àtòun kankan náà irọ́ o. Mo sì ń bọ̀ lórí bí wọ́n ṣe dé Abẹ́òkúta, ẹ mọ̀ rò pé kankan náà ni wọ́n. Ogun tí à ń jà nu, ẹ wo gbogbo okun yìí tí Ẹ̀gbá, Ìjẹ̀bú, Ifẹ̀ àti Yorùbá tógun ti ń fọ́lù tiwọn tí wọ́n lò lórí Òwu tí wọ́n fi fọ́ Òwu, kí wọ́n wá lo okun yìí kí wọ́n ó lò lórí àwọn Fúlàní Ìlọrin. Ọ̀tọ̀ ni tàtà àbá máa sọ lónìí, la fi ń sọ fún apẹ́ jẹ́ kó rí ìwà ó pé ibi tó ń lé méjì bá ti ń jà, àlejò ní ọmọ gbalẹ̀ wọn. Gbogbo ìgbà délé ń lọ, àwọn Fúlàní ń lágbára sí i, wọ́n ṣílẹ̀kùn lẹ̀ fáwọn Fúlàní láti ibikíbi tí wọ́n bá ti lè wá, ẹ máa bọ̀ nílẹ̀ Yorùbá, tẹ́ ẹ bá ti débẹ̀ o, àyè ọgbà yìí, kò bá jẹ́ Gàmbàrí, kò bá jẹ́ Haúsá, kò bá jẹ́ Tápà, ẹ máa bọ̀. Wọ́n ń build àwọn ọmọ ogun ńlá, wọ́n sì ń gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀. Ṣùgbọ́n ẹnìkan tó dúró lẹ́nu ààlà tí ò jẹ́ wọ́n ráyè kọjá, òun náà ni Tóyèjẹ Àkànní Alébíoṣù Ògbómọ̀ṣọ́, ló dúró gẹ́gẹ́ bí oníbodè. Ṣùgbọ́n lásìkò tí àwọn Ẹ̀gbá fẹ́ darapọ̀ mọ́ ogun, ọ̀rọ̀ pín méjì. Tá a bá wò ó, àwọn Òwu ni ló lé Ifẹ̀ àti Ìjẹ̀bú wọnú ilẹ̀ Ẹ̀gbá, àmọ́ wọ́n lé wọn wọnú ilẹ̀ Ẹ̀gbá. Ṣùgbọ́n lásìkò tógun yìí lọ lọ́wọ́, Ṣódẹkẹ́ kìlọ̀ fún àwọn Ẹ̀gbá, torí pé nígbà náà àwọn Ìjẹ̀bú ń kó wọ́n tẹ́ bá ti níbi tí wọ́n pàgọ́ sí nídìí Ògògó nìbàdàn, ibi ìdí Ògògó yẹn bẹ̀ náà ni wọ́n ń pè ní bus stop. Tẹ́ bá débẹ̀, gómìnà Ṣèyí Mákindé ti tún bẹ̀ ṣe tí wọ́n kọ́ bus stop dáadáa ńlá míì sí. Lájọ́ táwa ti bá láti bá ń bẹ̀rẹ̀ ní bus stop kan tí ń jẹ́ bus stop nìbàdàn náà nìyẹn, kò jìnnà sílé dáàdì mi. Ibẹ̀ ni wọ́n pàgọ́ sí, ó sì ń jẹ́ ààlà Ẹ̀gbá àti Òwu. Ṣùgbọ́n lásìkò tí wọn ò bá lógun, àwọn Ìjẹ̀bú wá ń wọ àwọn ìletò àti àwọn abúlé Ẹ̀gbá, wọ́n ń jí àwọn èèyàn wọn kó, wọ́n ń ṣọwọ́ sílẹ̀ Ìjẹ̀bú. Ṣódẹkẹ́ rí eléyìí, ó ń pe àwọn Ẹ̀gbá ṣàkíyèsí pé àwọn eléyìí ẹyẹkẹ́yìn náà gbé ogun tì wọ́n kẹ́ ẹ lé wọn. Ṣùgbọ́n nígbà náà kò sẹ́nì kankan tí ń pàṣẹ mú, kálukú ń ṣe bí ọlọ́ba ni, títí tí ogun fi wá wọlé, táwọn Òwu fi wá lé àwọn Ìjẹ̀bú àti Ifẹ̀ wọ inú ilẹ̀ Ẹ̀gbá. Àwọn Ẹ̀gbá wá rí àwíjàre láti dá sí ogun ní tààràtàrà pé ṣé ẹ rí o àwọn Àgúrá, ṣé ẹ rí o àwọn wọn lé o, wọ́n wọnú ilẹ̀ wa o. Torí Ẹ̀gbá mẹ́ta ni, àwọn tó súnmọ́ tọ́rọ̀ kàn ní àwọn Àgúrá àti Ẹ̀gbá Òkè Ọ̀nà, tá a sì fi ń pa àwọn yẹn ní Ẹ̀gbá Òkè Ọ̀nà, ẹni wípé odò ọ̀nà iná ẹ̀ àwọn fi ṣe ààlà pẹ̀lú àwọn Àgúrá. Odò ọ̀nà sì ní odò 2 sí 3 ló di odò ọ̀nà, ìkan ni Ahóyaya lókè. Tá a bá kúrò ní Ọ̀jọ́, tá a gba ọ̀nà Òdùròdù, tá a ń lọ sí Mọ́níyà lọ́hùn, tí ẹ fẹ́ máa lọ sọ́nà Ìjàyè, orílẹ̀ Ìjàyè, lẹ́ẹ̀tì kan odò Ahóyaya. Tẹ́ ẹ bá wá lọ sí ẹ̀yìn ibi tí fásitì Ìbàdàn wà níbi Ọlọ́dẹ lẹ́yìn lọ́hùn, ibẹ̀ ni odò ọ̀nà ti bẹ̀rẹ̀, àmọ́ Ahóyaya náà sopọ̀ mọ́, tí wọ́n fi wá lọ làwọn fi ṣe ààlà. Ẹ rí i pé mo ti ń sọ gbogbo ibi tí ilẹ̀ Ìbàdàn wà lónìí, ilẹ̀ Ẹ̀gbá àti ilẹ̀ Òwu ni. Àwọn wo ní sì ń lo bẹ̀ náà káwọn Ẹ̀gbá ó tó dé, ìlú dọ̀jọ́ mi.
làwọn fi wá ráyè láti dá sí i. Dídá sí tí wọ́n sì dá sí i, ọ̀fọ̀ọ̀lẹ̀ ń bẹ láàrin wọn tẹ́lẹ̀, láàrin àwọn Ẹ̀gbá mẹ́tẹ̀ẹ̀ta. Àwọn Ẹ̀gbá ìgbẹ̀yìn àwọn là ń pè lẹ́gbàá Aláké, ọ̀fọ̀ọ̀lẹ̀ máa ń bẹ. Ìgbẹ̀yìn wá ní àwọn Ṣódẹkẹ́ làwọn wà lára tiwọn. Ọba wọn tó sì jẹ lórílẹ̀ Aké, ìlú ní ń jẹ́ Aké, tó jẹ kẹ́yìn iná là ń pè ní Òkìkílù. Lọ́ba wọn tó jẹ kẹ́yìn bẹ́ẹ̀, Òkìkílù lọ́ba wọn tó jẹ kẹ́yìn. Àwọn sì gangan ní ìpìlẹ̀ ojúlówó Ẹ̀gbá àkọ́kọ́. Àwọn méjèèjì tó kù, ìjẹ́ nínú ọmọ tó ya àti káfẹ́ra wa àtàwọn èèyàn tó wá sàtìpó làwọn fi pọ̀, torí pé wọ́n ń fi ọ̀pọ̀lọpọ̀ wọn tì sáró òkò ọmọ Ọ̀rànmíyàn. Ẹ̀rí àánú láké àánú lóko ọ̀nà bòmí lèyìn. Mo ti sọ 30 trillion nígbà tí bá fẹ́ sọ̀tàn Ẹ̀gbá, nígbà 30 trillion bá fẹ́ sọ̀tàn Ẹ̀gbá máa Abẹ́òkúta ní tààràtààrà. Tábàwò kí ṣáájú kélé ò tó ṣẹlẹ̀, alágbára tí ń bẹ láàrin àwọn Ẹ̀gbá ni là ń pè ní Lísàbí. Ìdá àlọ́pọ̀ mọ́tẹ́pọ̀ lórí ọ̀rọ̀ Lísàbí. Àsìkò tí Àfọ̀njá yẹn Kàrànjẹ́gbọ̀n, iná ní Lísàbí náà ya Kàrànjẹ́gbọ̀n, tí Lísàbí náà gba òmìnira. Ṣẹ̀wá rómìnira tí Lísàbí gbà, òun ò rí lò pẹ́, tọ́ra àwọn Ẹ̀gbá ẹni tó ń fẹ́ ṣe wọn ò gbà fún. Lísàbí fẹ́ so gbogbo Ẹ̀gbá mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ kí wọ́n máa bẹ lábẹ́ ẹnìkan. Wọ́n ní rọ́ o, ó fẹ́ sọ di tara ẹ̀ ni. Ẹ wá unity system ní ká ṣe, irú táwa náà ṣe Nàìjíríà ní ìsìn. Àwọn yẹn ní rárá, mẹ́ta ni wá. Àwọn ọba wa mẹ́tẹ̀ẹ̀ta sì mọ bí a ṣe ń ṣe. Ìtẹ́ pa Lísàbí sínú. Ṣùgbọ́n ọmọlẹ́yìn Lísàbí tí wọn ò rí pa, wọ́n pa Lísàbí tó ìyàwó tọmọtọmọ ní o. Ẹni tó mórí bọ́ náà tọ́jọ́ mọ ṣẹ́ tiẹ̀ iná ní Ṣódẹkẹ́. Ṣódẹkẹ́ ọmọ ṣẹ́ Lísàbí ni, ọmọlẹ́yìn ẹ̀ tààràtààrà. Ó wà lára àwọn tí wọ́n jọ gbógun, tí wọ́n jọ lé àwọn ajẹ́lẹ̀ Aláàfin. Lẹ́yìn ìgbà tí wọ́n lé àwọn ajẹ́lẹ̀ Aláàfin tán, àwọn Ìjẹ̀bú fẹ́ gbalẹ̀. Lísàbí dìde, ó lé àwọn Ìjẹ̀bú padà, ó lé àwọn Rẹ́mọ padà, ó sì fi ààlà sí ààlà Àwórì, ó sì fi ààlà sí ààlà àwọn Ẹ̀gbádò. Ìyìn tí Lísàbí ṣe nu, tí Ṣódẹkẹ́ sì mọ̀. Ṣódẹkẹ́ sì mọ bí ààlà wà gẹ́gẹ́ bí ológun Lísàbí. Ìdínú tí Ṣódẹkẹ́ fi ń kìlọ̀ fún wọn, ló fi kìlọ̀ fún Lámọdí nígbà tí wọ́n fẹ́ lọ dá síjà wa. Àwọn Ìjẹ̀bú tẹ́lẹ̀ fẹ́ lọ bìjà yìí, ọ̀tá gan làwọn gan jẹ́ sí wa. Wọ́n pilẹ̀ ń jí wa kó, ìyẹn ti ń bẹ́lẹ̀. Àwọn èèyàn ní ìdínú tí àwọn Ẹ̀gbá tí wọn ò fi dá sí ìjà. Àkọ́kọ́, ọ̀tá ni Òwu jẹ́ sí wọn. Ẹ̀kejì, ọ̀tá ni Ìjẹ̀bú jẹ́. Wọn ò lè ran Ìjẹ̀bú lọ́wọ́ torí pé wọ́n mọ̀ pé àwọn gan wọnú ilẹ̀ àwọn, wọ́n ń jí àwọn àgbẹ̀ kó, tí wọ́n ń tà wọ́n sóko ẹrú, wọ́n sì ń ṣọ̀fọ̀ ọlẹ̀. Bákan náà, wọn ò lè ran Òwu lọ́wọ́ torí wọ́n mọ̀ pé Òwu ò tijú ẹnì kọ̀ọ̀kan, pàápàá nígbà tí agbára Ọ̀yọ́ ti lọlẹ̀, tòwú dìde ńgbà náà. Ìdínú tó ṣe pé agbára wọn ò ká Òwu, ní gbogbo wọn fi wá jọ pawọ́pọ̀ lé Òwu lórí, tí wọ́n fi fọ́ Òwu. Ìfẹ́ ká máa dì í, ká sì máa fọkàn bá mi lọ. Ẹ wá wo ọwọ́ tí wọ́n papọ̀ lórí Òwu yìí, a pé bẹ́ẹ̀ ni gbogbo wọn ṣe pawọ́pọ̀ lórí Ìlọrin ni. Tí wọn ò ní láwọn Fúlàní, béèdì ní dì wọ́n o, ṣùgbọ́n akánjú wówó, ogun ní ọ̀lọ́, arìngbẹ̀rẹ̀ wọ́là,
oko ní òrò ní nígbà náà ó wá di wípé kò sẹ́ńfẹ́ ṣiṣẹ́ mọ́ ogun ni ìròyìn ogun lọ́tún ìròyìn ogun lósì wọ́n ń bọ̀ o wọ́n ti débi báyìí o lókùnlẹ̀ Yorùbá ńgbà náà kò sí ní lálàáfíà. sáwa náà rí bí ìyọnu ṣe bẹ̀rẹ̀ láyé Aláàfin Àólẹ̀ pẹ̀lú Àfọ̀njá ẹ wá wo gbogbo àwọn ìlú kò kàn mí ó ti ń kàn wọ́n báyìí ìníkàwá náà ṣọ́ra lónìí àwa tá a fi sípò àsọ̀tàn Lájí Abbas ò sọ̀tàn lásán fún wa bí kò ṣe ká máa kẹ́kọ̀ọ́ ká sì jẹ́ kó rí wọ́n pé ogun Ọ̀yọ́ nìkan kápítà nìkan lọ̀rọ̀ ti ṣẹlẹ̀ ẹ̀wọ̀n tó wá dì ó ti odidi orílẹ̀ 5 ni ló ti kàn báyìí ó ti kan orílẹ̀ Ìjẹ̀bú ó ti kan orílẹ̀ Ẹ̀gbá ó ti kan orílẹ̀ Ifẹ̀ ó ti kan orílẹ̀ Òwu ó sì ti kan orílẹ̀ Yorùbá Ọ̀yọ́ tó ti bẹ̀rẹ̀ gan wọ́n ti wá fọ́ kápítà Òwu báyìí wọ́n ti fọ́ kápítà Òwu níbi ká ṣọ́ra tára alẹ́ ní bá ń jẹ kòkòrò burúkú òníjà sùn lóru kò wá sẹ́nì kankan tó lè pera wọn èmi òjò ìwọ òjò mi làwọn bàbá wa ń bá ká lásìkò ìgbà náà. ẹ já wá padà sápò òkè alágbára méjì tó ń bẹ tó súnmọ́ apá àṣálẹ́ ilẹ̀ Yorùbá iná ni Adégún Oníkòyí ọba Oníkòyí Adégún Oníkòyí àti Tóyèjì Àkànní Alébíoṣù Ògbómọ̀ṣọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Adégún Oníkòyí wọ́n bá tọrọ rẹ̀ ní o òun náà gbà kọ́ mọ́ bá àkúkú ogun ní o ó ti gbàgbé pẹ̀sọ́ lòun bóyá ó fẹ́ dáàbò bò ìlú rẹ̀ ní o ó ti sọ̀rọ̀ ìdẹ́rù Fúlàní láti lè wá jẹ́ kí Ẹ́míà Ìlọrin Abdulsalami wọ́n mọ̀ pé òun ò ṣe ta láàfin mọ́ tẹ́míà lòun ṣe ó wá lọ mú Ẹdùn Gbógun ọmọ Ọ̀pẹ̀lẹ̀ ó wá fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tí Tóyèjì Àkànní Alébíoṣù tálààfin májò tún fi jẹ́ sí ń bẹ láyé tálààfin tó fi jẹ́ ń bẹ láyé ó fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Ọ̀nà Kakanfò wá di méjì la fi máa sọ fẹ̀yìntẹ́ máa ka Ẹdùn mọ́ Kakanfò olódo nìyí olódo nìyí Ẹdùn yìí ṣe Kakanfò ayédèrú Kakanfò ni Kakanfò 14 la tí ìjẹ́ ńlẹ̀ Yorùbá ẹni tó sì jẹ́ ìkẹrin ni Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams ló jẹ́ 14 tẹ́ ẹ bá ń ka Ẹdùn mọ́ Kakanfò olódo nìyí ìdínú táwa ò fi ka Olúyẹdùn ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá mọ́ Kakanfò ní táyẹ̀tù tó jẹ nìbàdàn ṣùgbọ́n kì í ṣaláàfin ló fi jẹ́ làwa máa ń sọ pé ẹ jẹ́ kí tàn án lọ bó ṣe yẹ kó lọ ìtàn ṣe é dọ́gbọ́n sí. Tóyèjì ilé ojúlówó Kakanfò Adégún Oníkòyí tó ti sọra rẹ̀ di ẹrú Fúlàní lọ́wọ́ á fi Ẹdùn jẹ Kakanfò ẹ rí gbẹ̀yìn àwọn méjèèjì kẹ́yìn náà ṣọ́ra ṣé flagging ni àbí network. ẹ máa tẹ love ẹ máa tẹ like ẹ máa share ẹ rí gbẹ̀yìn àwọn méjèèjì náà tán. lásìkò tí gbogbo eléyìí lọ lọ́wọ́ Aláàfin tó yẹ kó dáàbò bo ilẹ̀ Yorùbá ogan ti wà nínú ìlà ìlò ọ̀pọ̀lọpọ̀ ìlú rẹ̀ àti ilẹ̀ rẹ̀ ni wọ́n ti gbà. Tóyèjì Àkànní Alébíoṣù tó ń jà fún òun náà ti gbà ọ̀pọ̀lọpọ̀ ìlú sí abẹ́ alágbára ní jẹun ta ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ìsàkọ́lẹ̀ ọ̀dọ́yọ̀ mọ́ lásìkò lèyìnbó kan wá wọlé Yorùbá wá à ń pe òyìnbó yìí ní Captain Clapperton èyí tẹ́ ẹ máa ń bọ́ àwọn òyìnbó ẹ máa yàn án ẹ sì máa là á gbogbo tí wọ́n á ṣe wọn sáàsì dáadáa rí lọ́wọ́ adọ́yọ̀ ọ̀sán gbòbí tó ti dé Aláàfin májò tún wáá fi ẹ̀hónú rẹ̀ hàn àti bí gbogbo ìlú ṣe rí pé gbogbo àwọn ọmọ òun ò gbọ́rọ̀ sóun lẹ́nu mọ́ òun ò lágbára mọ́ ogun lọ́tọ̀ ogun lósì ni
Captain Clapperton wá lóun ó gbìyànjú tó ń bá lè ṣe. Aláàfin wá ràn lọ́wọ́ rẹ̀ pé kó ràn òun lọ́wọ́. Clapperton kọ̀wé o, ó ń bẹ nínú ìwé rẹ̀ o. Lọ káàkiri, lọ wá dọ́dọ̀ Adégún Oníkòyí, ọdọ́dọ̀ Tóyèjì Àkànní Alébíoṣù, ó sì lọ dé Ẹdẹ, ó lọ káàkiri gbogbo ibi tí ó jẹ́ àwọn ẹkùn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tá a pínlẹ̀ Yorùbá Ọ̀yọ́ sí. Gbogbo wọn sì gbà pé àwọn jẹ́ pé Aláàfin Ọ̀yọ́ tí bàbá làwọn ó ṣe. Wọ́n wá pè pàdé àpéjọ àlàáfíà àmọ́ àní ìpín lọ́yọ̀ọ́, ẹja lo neutral ground. Wọ́n gbà wọ́n pè pàdé, gbogbo ẹsẹ̀ pé wọ́n wá láti Ṣakí, wọ́n wá láti Ṣẹ̀pẹ̀tẹ̀rí, gbogbo ẹsẹ̀ pé òyìnbó náà bẹ́ẹ̀. Ó ń jẹ́ ara ìpàdé àlàáfíà àkọ́kọ́ tá a kọ́kọ́ pè, ilé ní ṣáájú ti Kírìjí táwọn òyìnbó wá bá wa tọwọ́ bọ̀wé àdéhùn àlàáfíà, òyìnbó ń bẹ́ẹ̀. Nígbà wọ́n wá pè ìpàdé yìí, Adégún Oníkòyí ló bá tó dìde. Bàbá kí lẹ dìde fún? Èmi ní ìbéèrè, Aláàfin ò lè wá, ta ni Ìlàrí tí wọ́n rán wá dà? Ẹja mọ orúkọ Ìlàrí tá Aláàfin rán wá. Ìlàrí bá dìde, èmi l'Aláàfin rán wá. Kí lorúkọ yín o ẹ̀yin Ìlàrí? Káfilé gbọ́n lorúkọ mi. Káfilé what? Káfilé gbọ́n. Adégún Oníkòyí ni ẹ bá ń sọ fóyìnbó. Èwo léwo ní sògbìfọ̀ fún èmi ní bàbá. Ẹ ṣàlàyé tí orúkọ Ìlàrí tí Aláàfin Májòsú tó fẹ́ kíjọ parí rán wá. Òyìnbó náà ń gbọ́, ó ya òyìnbó lẹ́nu pé struggle continue, pé káfilé gbọ́n, pé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ṣe bẹ́ẹ̀mi lọ̀gá ni bíwọ lọ̀gá ni. Báyìí ni àpéjọ ṣe dojúrú pé ẹni wípé tẹ́ bá wo tí orúkọ Ìlàrí ìmọ̀ ní í ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ àti èròǹgbà Aláàfin Ọ̀yọ́. Àwọn Ìlàrí tó wà t'Aláàfin ni wọ́n pọ̀ gan, wọ́n lé lẹ́gbẹ̀rún 3, wọ́n sì máa ń mọ orúkọ ẹnì kọ̀ọ̀kan wọn, ó sì ní tí wọ́n máa fi rán ìkọ̀ọ̀kan níṣẹ́. Irú káfílé gbọ́n ni wípé a parí ẹ̀ o, ṣùgbọ́n ọjọ́ ń bọ̀ ẹ jẹ ìyá yín. Ìní ọba ṣe pé bẹ́ẹ̀ ni jáàjọ fi lé bẹ́ẹ̀ náà, jáàjọ fi lé bó ṣe dojúrú nù. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn àgbàlagbà sọ, wọ́n ní bóyá ìbínú Ọlọ́run ní ṣẹlẹ̀ lórí ilẹ̀ Yorùbá ńgbà náà ni o, bóyá àsìkò tọ́lọ́run ní kí Ọ̀yọ́ ilé fẹ́ lò lórí èkè ìpẹ̀ kó tó ni o, torí pé kò sí tó ní kí ìpàdé ọjọ́ náà kó ní kó dojúrú, kò ní tó ní kó dojúrú. Báyìí ni Captain Clapperton ṣe gbìyànjú tiẹ̀, tọ́rọ̀ sì dojúrú, tọ́rọ̀ dojúrú. Bí a ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí, ètò Ìtàn wa Yorùbá, yín náà lè máa bá wa pín ètò yìí káàkiri tìbútòrò àgbáyé. Ẹ darapọ̀ máwọn tó ń pè. Bákan náà mo fẹ́ ká mọ̀ yìí pé àwọn kan ni wọ́n ṣe agbátẹrù ìtàn ńlá tí ẹ̀ ń wo, ìtàn ogun Ọ̀tẹ̀fà. Ẹ̀yin náà lè darapọ̀ mọ́ àwọn ikọ̀ tó ń ṣe àtìlẹ́yìn fún ìtàn Yorùbá. Ẹ darapọ̀ mọ́ wa, ẹ lè kàn sí wa lórí WhatsApp lórí +234 8023687432. Ẹ lè darapọ̀ mọ́ wa lórí WhatsApp. Ẹwà ìgbẹ́yìn sì fẹ́ fi owó ṣọwọ́ sí ìtàn Yorùbá, ẹ lè lo GTB àkáǹtì wa láti darapọ̀ máwọn tó ń ṣe àtìlẹ́yìn fún ìtàn Yorùbá. Àkáǹtì nọ́mbà náà ni 0725943605. Lájí Abbas náà ni ẹ bá ní orí rẹ̀. Ẹ darapọ̀ máwọn tó ń ṣe àtìlẹ́yìn fún ìtàn Yorùbá. Ìtàn wo ò ní parẹ́, ìtàn Yorùbá ò ní parẹ́, àwa náà ò ní parẹ́ mọ́ ìtàn lára. Lẹ́yìn ìgbà tí eléyìí tó ṣẹlẹ̀ tán, ẹja wa tó lọ sí Ẹdẹ
ṣe mọ̀ pé Òwu ti kú lójú ọ̀nà báyìí wọ́n ti fọ́ orílẹ̀ Òwu kẹ́ ẹ wá mọ tí Yorùbá fi ń ṣera wọn. ṣe rí ìlú Ẹdẹ Tìmì Àgbàlé ẹ̀ṣọ́ ni. Bí ọ̀rọ̀ Láderin ṣe rí ní Ìlọrin iná ni ọ̀rọ̀ Tìmì Àgbàlé rí ní Ẹdẹ. Àwọn Núpé Léǹpé làwọn òyìnbó bá wa sọ di Núpé, àwọn ni Léǹpé Tápà Léǹpé, àwọn ni wọ́n ń wọnú ilẹ̀ Ìgbómìnà wọlé Èkìtì. tẹ́ ẹ bá dé àwọn ilẹ̀ Èkìtì náà lónìí Ọláméjì náà lẹ́ẹ̀bà ń bẹ̀, àwọn Ọlámẹ́ta ìforíjì mi, ẹ bá ọwọ́ Ìbàdàn ń bẹ̀, ẹ bá ọwọ́ Ìlọrin, ẹ sì bọ́wọ́ Tápà, ọwọ́ Bídà ẹ bá ń bẹ̀. lẹ́yìn ìgbà tó wọ Aláàfin Ọ̀yọ́ kúrò tán ọwọ́ mẹ́ta tẹ́ ẹ bá ń bẹ̀ lọ. lẹ́yìn ìgbà tí ọwọ́ ọba Bìíní kúrò tán ọwọ́ mẹ́ta tẹ́ ẹ bá ń bẹ̀ lọ. àwọn Léǹpé Tápà yìí ni wọ́n wá ń da ilẹ̀ Ìgbómìnà láàmú la fi gbé Láderin dìde tó fi lọ di oníbodè tó sì wà lára àwọn jagunjagun láti lọ dáàbò bo ilẹ̀ Ìgbómìnà. ṣùgbọ́n ọjọ́ tó ti wá pẹ́ ìlà ti gbé Tìmì dìde. ìlú Àrà ń bẹ, ìlú Awó ń bẹ, mo fi ìlú méjì pamọ́. àwọn yìí ni wọ́n kọ ìwé ìyún ká sọ pé àparokò sí Aláàfin Ọ̀yọ́. àwọn Ìjẹ̀ṣà ń já wọnú ilẹ̀ wa wọ́n sì ń kó wa nígbèkùn, gbé ogun dìde la ṣe wá gbé Tìmì dìde. Aláwó ìlú wọn ò jù kékeré lọ báyìí àmọ́ ìtàn orí rẹ̀ ju ìlú ńlá lọ. ọba Awó adé ìṣẹ̀ǹbáyé ní bẹ lórí Aláwó. ìlú rẹ̀ ìlú ẹ mọ̀ pé àgọ́ Ìwòyè ń bẹ nílẹ̀ Ìjẹ̀bú. Ìwòyè ò jìnnà sí Ìwòyè ilé, kò jù kékeré náà lọ báyìí mọ́ bí róbótó báyìí bí abúlé ni. bẹ́ẹ̀ sì ni ìtàn ńlá ń bẹ lórí òun náà. nígbà tí wọ́n wá fi Tìmì sọ́wọ́ bó ṣe jẹ́ pé Ṣàó ń lọ tulẹ̀ fún Láderin, iná ní jẹ́ pé Aláwó ló lọ tulẹ̀ fún Tìmì níbi tá à ń pè ní Ẹdẹ. ibẹ̀ wọ́n ti ń dọdẹ àwọn Ìjẹ̀ṣà, ibi tá a ti ń dọdẹ àwọn Ìjẹ̀ṣà ló di ọdẹ, ló di Ẹdẹ. ọ̀tọ̀ sì ni ìlú tí ń jẹ́ Ẹ̀dẹ̀mọ̀sí. Ẹ̀dẹ̀ ní tẹ́ bá pa òwe kìí ṣe oyè tó kára Àwó ọ ń bọ̀ wá kárẹ́ Ẹdẹ o, rọ o, oyè kò tí ì sí Ìwó ńgbà náà o. oyè tó kára Awó ọ ń bọ̀ wá kárẹ́ Ẹdẹ. oyè tó kára Awó ọ ń bọ̀ wá kárẹ́ Ẹdẹ. ìtọ́sí ń bọ̀ ń bẹ̀. Awó ni ìlú ìṣẹ̀ǹbáyé tí ń bẹ láàrin lẹ́yìn ni Ìwó-dé. ìlú Awó sì ti wà ṣáájú Ọ̀yọ́lé. ẹsẹ̀ ẹ̀sìn mi gbọ́ mo ní wọ́n ní Ìyáadé o, wọ́n ní Ìyáadé. ṣùgbọ́n bíbí àti iṣẹ́ ogun ìní Ọ̀rànmíyàn fi wá borí. bíbí àti iṣẹ́ ogun tó mú ìbò Olúyọ̀lé fi borí tó fi tẹ gbogbo ìlú ba, tí Ìbàdàn sì fi di ilé Olúyọ̀lé, tí gbogbo ọmọ Ìbàdàn fi dọmọ Olúyọ̀lé. bíbí àti iṣẹ́ ogun ṣe mọ́dùdúà borí tí gbogbo wa fi dọmọ Odùduwà. sódùduwà ló gbé mi, èmi jẹ́ bí ìran Odùduwà. ìran Ọ̀rànfẹ̀ lèmi, ìran Ọbàtálá ń bẹ. irú Sunday Ìgbòho tí bá sọ pé èmi ọmọ Aládìíkún èyí sọ ọmọ Odùduwà, ọmọ Ọbàtálá lòun. tẹ́ ẹ bá ti béèrè ìran yín á sọ ibi tí ìran yín wà. Odùduwà náà nínú ìran Ọ̀rànfẹ̀ lòun náà. ṣé kìí sábùrẹ́ ló bí? Ọ̀rà ló bódùduwà, àrọ́mọdọ́mọ ẹ̀ ni, ṣùgbọ́n kìí ṣe direct. àwọn bàbá ńlá rẹ̀ ló bí.
a sì ti sọ mo ti sọ ẹ lọ wo ń bẹ lórí YouTube ẹ lọ wo ìtàn orísun Odùduwà torí pé ẹnìkan ló sọ̀rọ̀ bóyá lóṣù tọ̀lọ̀ náà ni lórí Facebook tó ló pìtàn wípé kọ́ wá sọ ìtàn Odùduwà. Ọ challenge mi nù èmi wá mọ̀ létè rẹ̀ bí ìdáhùn ọ̀bá tán lẹ́nu ìbéèrè ò lè dìjà mo fi wá ṣàlàyé wá pé wákàtí méjì mo fi sọ̀tàn fi wá ṣàlàyé ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ èsì pé gbogbo bàbá wa Sheikh Adam ní wípé kìí ṣe gbogbo tó ní mímọ̀ bá mọ̀ ní ó wí torí ọjọ́ ìbéèrè lóòótọ́ ń gbà mí màá tú tán lẹ́rẹ́pẹ́tẹ́ torí mo sọ mo fẹ́ ká aṣọ kúrò lójú aráyé ni mo sì ti sọ látọ̀dún tó lọ pé ọ̀rọ̀ ló kù tí mo fẹ́ mọ báyé sọ ìmọ̀ fi ìtàn sọ ọ̀rọ̀ kọ́ba àléyé wa ni. àwọn ni wọ́n wá gbé tì mí fún kọ́lọ́mọ́ dáàbò bo àwọn ẹ̀yún lọ́wọ́ àwọn Ìjẹ̀ṣà. iná wa ni ọwá àdìmúlà òbòkunlẹ̀ Ìjẹ̀ṣà lòun náà fi wá gbé alágbára míì dìde kọ́ lọ dúró níbi tó di Òṣogbo. à ń pè lóṣogbo Oṣó àwọn ìyá lóbìnrin à ń pè wọ́n lájẹ́ ọkùnrin tó bá jálágbára tó ṣe pé àrọ̀nìgbélégbòkó gbójú ni kò sí ti ń bà lẹ́rù ogan ti di ẹ̀rù là ń pè ní Oṣó. àwọn wá ní Oṣó Igbó Oṣó Igbó ni ló di Òṣogbo. àwọn wizard àwọn alágbára ọkùnrin àwọn ní Oṣó Igbó. ẹ wá bá ń bi àwọn èèyàn léèrè pé mélòó làwọn Oṣó Igbó ìjọ náà àti ìsọ̀tọ̀ Òṣogbo. lára wọn láti wá yan àtẹ́wọ́gbà omi ẹja àtẹ́wọ́gbà omi ẹja ni ló di Àtaójà lásọ di Àtaójà àtẹ́wọ́gbà omi ẹja ìyẹn omi ẹja ńlá tí ń bẹ nínú odò Ọ̀ṣun. nǹkan ti lọ nílẹ̀ Yorùbá wọn ó gbé igbálẹ̀ báyìí ni ó tu omi sí ẹ tí wàá ń gbé igbá tí ń gba omi ẹja yìí ní wọ́n pè ní Àtaójà àtẹ́wọ́gbà omi ẹja. àwa sì bá àwọn àgbàlagbà tí wọ́n sọ ọ̀rọ̀ ẹja yìí ní tààràtààrà. mo nínú àwọn àṣẹ́kùbọ̀ àwọn àgbàlagbà tó ṣe pé àgbàlagbà ni wọ́n yóò ti yẹ ń bá létí èmi bá wọn táwọn mọ̀ pé sẹ́tẹ́ àṣẹ nì tí wọ́n sì sọ bẹ́jà yìí ṣe rí gbogbo ẹ̀ wọ́n sọ́njọ́ náà lọ láwọn àgbàlagbà tó ṣe pé gbáyé gbọ́rùn ni wọ́n. ọ̀rọ̀ pọ̀ àwọn kan lóyìnbó ló gbé lọ lẹ́jà hàn. ìlà wọn wá wà ń bẹ̀ lọ́wọ́ àyà oníbodè. ìdí inú tó pé tẹ bá dé à ń ṣe Ọ̀ṣun Òṣogbo bẹ́ẹ̀ náà la máa ń ṣe Ọ̀ṣun Tẹ̀dẹ̀. Ọ̀ṣun yìí sì ní ilẹ̀ Èkìtì lọ́run ló ti sàn wá o lọ́ṣun tẹ́ ń wò ó Èkìtì ló ní Ọ̀ṣun gangan o ibẹ̀ gangan lórísun rẹ̀. bí mo ṣe sọ tẹ́ ń fi pe àwọn odò ọ̀nà mo ti sọ fún yín lẹ́yìn UI lọ́hùn níbẹ̀ ọgbà àwọn ìlú tí wọ́n kó kó ìletò abúlé tí wọ́n kó kó nígbà wọ́n fẹ́ kọ́ University of Ibadan UI àwọn ni wọ́n kó sí ọlọ́dẹ lẹ́yìn. àwọn ibìkan ń bẹ nínú UI tẹ́ ẹ bá débẹ̀ wọn ò gé àwọn igi láwọn igi tó ti lo ẹgbẹ̀rún ọdún kan tí àwọn onímọ̀ bá lọ ṣiṣẹ́ ìwádìí ń bẹ̀ wọ́n ó rí àṣẹ́kùbọ̀ àwọn nǹkan tá à ń sọ. lòun wá ń bẹ̀ àwọn wá ń ṣe àwọn tí Ìjẹ̀ṣà ló lòṣogbo Aláàfin ló ní Ẹdẹ Yorùbá ló ní Ẹdẹ àwọn wá ń ṣe ọdún Ọ̀ṣun Òṣogbo méjì ṣùgbọ́n tòṣogbo ọdún Ọ̀ṣun méjì là ń ṣe. àwọn ìlú mi náà ń sọdún Ọ̀ṣun o torí ńgbà tó kú òun bẹ̀ Ọ̀ṣun náà ló tún gbalẹ̀ Ìbàdàn kọjá o ó gbalẹ̀ Ìjẹ̀bú kọjá o ṣùgbọ́n torí tòṣogbo ló gbajúmọ̀ ni ibi tá ti ń ṣe pọ̀. ìwá ni
tí Òṣogbo ọmọdé wúńdíá lọmọbìnrin tó ti tọ́ ẹni ọkùnrin tó ṣe pé ó ti tó kọ́ bọ́kùnrin lájọṣepọ̀ àmọ́ tí èèmọkùnrin ìyún fájìn ìní òrùgbà tòṣogbo. Àmọ́ tí Ẹdẹ arúgbá àtẹdẹ arúgbó àgbàlagbà tó ti mọkùnrin tó ti bímọ tó ti kú tí ò ṣe nǹkan oṣù mọ́ tó ti bọ́ lọ́wọ́ nǹkan oṣù tó ti dàgbà ìní òrùgbà àtẹdẹ. Ìyàtọ̀ ọbẹ̀ náà nù. Tòṣogbo lákọ̀ọ́kọ́ ṣe ká tó ṣe tẹdẹ. Bọ́dún ṣe ń dùnnú ṣùgbọ́n orí lọ sọ pé Tòṣogbo gbà wájú ju ti Ẹdẹ lọ. Téèyàn bá wá ti ààlà ilẹ̀ Yorùbá bọ́ sílẹ̀ Ìjẹ̀ṣà yóò sanwó fóníbodè Ẹdẹ. Béèyàn bá wá fẹ́ bọ́ sílẹ̀ Ìjẹ̀ṣà àbọ̀fẹ́ sílẹ̀ Ìjẹ̀ṣà bọ́ sílẹ̀ Yorùbá yóò sanwó fún oníbodè Ìjẹ̀ṣà ìyún Àtáọ̀jà. Oníbodè làwọn méjèèjì, Àtáọ̀jà àti Tìmì Ẹdẹ, torí pé orí afárá ń bẹ tí wọ́n gbà kọjá. Nígbà wàhálà tí wàá dé, oníbodè Ẹdẹ Tìmì kò mú owó bodè kọ́sítọ́ọ̀mù, kò kówó bodè lọ sí Àbújá mọ́, kò kó lọ sọ́yọ́ mọ́. Irú tẹ́yìn náà ń ṣe ní ìsìn tẹ́ ní kí n san 440,000 ọlọ́run ti ẹ̀ mú ìtàn jáde lórí tẹ̀yìn náà 440,371 naira lórí fóònù tí wọ́n fún mi fún ẹ̀bùn fóònù ẹyọ kan. Àwọn kọ́sítọ́ọ̀mù tí wọ́n náà báwọn náà ṣe ń ṣe wọ́n wá ń jẹ owó wá ń jẹkújẹ. Àwọn oníbodè wá ń jẹ owó wọ́n ń lọ́lá, mọ́tò dẹ̀ǹkù, ilé dẹ̀ǹkù, ẹ múra sí i tí ń tán léegun ọdún àjẹbánu. Àmọ́ kì í ṣàwọn nìkan bó ṣe wà káàkiri gbogbo ẹ̀ náà nù. Lọ́wọ́ á di wípé Tìmì ò kó sákọ́lẹ̀ lọ Ẹdẹ mọ́. Àmọ́ nígbà tí gbogbo ilẹ̀ Yorùbá dojúrú, agbára Ògbómọ̀ṣọ́ sẹ́yìn pé mo sọ fún wa pé ìlú 5 ni ló di Ògbómọ̀ṣọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn akọni ti débẹ̀, àwọn jagunjagun wà lÓgbómọ̀ṣọ́, àwọn ló ń dáàbò bo ilẹ̀ Yorùbá. Ẹdẹ ti wà lábẹ́ Ògbómọ̀ṣọ́, kò fógun gbà, wọ́n juwọ́lẹ̀ fún. Ìdínú gbà wọ́n lọ sí ogun Ìkòyí tí Ẹdẹ nígbà Ẹdẹ ti wà lẹ́gbẹ̀ẹ́ lábẹ́ Ògbómọ̀ṣọ́, Ìwó tó súnmọ́ tó ń bẹ ń tòsí bí òun náà wà lábẹ́ rẹ̀. Tí Ẹdẹ àti Ìwó tí wọ́n fi bá lọ sógun Ìkòyí nù. Kéṣùrú tó wá pàdídà kó tó lájá kó tó wá di wípé wọ́n lé wọn, Tìmì fi bógun lọ. Tìmì tó wá jẹ Báńgbáyé ló wá jẹ nígbà òun jẹ. Ẹ̀bẹ̀ pé òun lówó gbogbo òsákọ́lẹ̀ àwọn èèyàn tí ń ṣòwò ẹ fi nǹkan lẹ̀ ó ti wá dolówó ti dọlọ́rọ̀, yóò gbẹran yóò gbowó yóò gbàlẹ̀kẹ̀ yóò gbaṣọ, débi pé nígbà náà ńlẹ̀ Yorùbá kò sẹ́nìkan tó lówó tó Tìmì Báńgbáyé ń gbà gẹ́gẹ́ bíi táwọn àgbà sọ fún wa. Ó ti wá lówó ọwọ́ arúgbó lójú. Dáàdi tiẹ̀ sì ti kú lẹ́yìn Tóyèjì Àkànní Alébíoṣù. Ìkanra méjì ló wà lòun ò fi ṣe ti Ògbómọ̀ṣọ́ mọ́. Ààrẹ Ọ̀nà Kakanfò ní Tìmì ẹ̀ṣọ́ ni mí, èmi mọ̀ l'Ààrẹ Ọ̀nà Kakanfò, èmi mọ̀ lólórí yín. Ọmọ fún mi nínú tó ń gbá o, oníbodè nú o. Lọ́wọ́ á di wàhálà. Ìní Ààrẹ Ọ̀nà Kakanfò Tóyèjì Àkànní Alébíoṣù wá tó fi wá gbé ẹlòmíì dìde, ìyún balógun rẹ̀, balógun Ọlásìmí wá lọ sí Ẹdẹ lọ bá ń kọ́ Tìmì Báńgbáyé lẹ́kọ̀ọ́ pé èyí yájú sọ́gà rẹ̀
ẹ̀ṣọ́ ni ẹ̀ṣọ́ lè ní ló ṣe wá lọ. ó wá dúró ti Ẹdẹ ń jà nínú odi ìlú fún ọjọ́ 15 ṣùgbọ́n Tìmílówó gbogbo àwọn tó wá ràn lọ́wọ́ àtàwọn ọmọ ogun rẹ̀ kò jẹ́ kí ẹnìkan kan mọ̀ àlá ń pò kọ́ fún wọn. wọ́n ṣe àkàrà bánkúbánkú débi wípé kò sẹ́nì kankan tó lè ráwíjàre pé ebi ń pa mí ni mo fi àyè mi lẹ̀ lójú ogun fún odidi ọjọ́ 15. Ògbómọ̀ṣọ́ lọ dúró ti Ẹdẹ, Balógun Lásìmí tọ́nà lọ. nígbà orí bẹ́ẹ̀ ṣé ẹ gbàgbé àṣegbé Ìlàrí Ọlọ́fà ó sì ń bẹ lọ́dọ̀ Adégún Oníkòyí àtọ̀gá rẹ̀ Kábíyèsí Ọlọ́fà ọmọ Ọlálọmí. àṣegbé wa tó lọ bá Ọlọ́fà. ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́fà o, Ọlọ́fà gbìyànjú púpọ̀ fúnlẹ̀ Yorùbá o, gbogbo ẹ̀yọ́ ọmọ Ọ̀fà a dúpẹ́ lọ́wọ́ yín o. lọ́wọ́ a tún lọ bá ọ̀gá rẹ̀. ó yẹ ká tiẹ̀ ṣe nǹkan kan ní ìrántí àṣegbé Ìlàrí Ọlọ́fà ńlẹ̀ Yorùbá. ó gbìyànjú púpọ̀. bàbá sáàtú máa wò ni kí Ẹdẹ àti Ògbómọ̀ṣọ́ gbógun tira wọn. kí ni Kàkàǹfò fẹ́ gbà tó bá fogun fọ́ Ẹdẹ? tógun Fúlàní sì wà ní pàkọ́ wa, ẹ̀kúlé wa ìlọ́mọ̀ wa yìí. Ọlọ́fà wa tó yọ̀ǹda fún àṣegbé kó tó lọ lu ọgbọ́n tọ́lọ́run fún un. nígbà tó ń lọ ọgbà ọ̀dọ́ Tóyèjẹ, Àkànní Alébíoṣù Ààrẹ Ọ̀nà Kakanfò Ògbómọ̀ṣọ́ lọ. bàbá ọ̀wọ̀ ẹ̀sìn mi ṣebí wọ́n lo níbodè ilẹ̀ Yorùbá. tó bá dọjọ́ kan pẹ́ tó bá dọjọ́ kan ṣòro, àwọn tá a pè náà la fẹ́ máa para wa yìí lójú àwọn Fúlàní. Báńgbáyé gọ̀ sí rẹ̀ ni tí ọba wa gọ̀ sí rẹ̀ ládùúrú tí ń gbà ń sóun nìkan ló fẹ́ máa dájẹ́, kò kúkó lọ Ọ̀yọ́ mọ́. òun náà wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di nǹkan, ó fẹ́ sọ Ẹdẹ di bàbàrà. séyùn náà ní bí yín inú iye tó wà lẹ́ẹ̀ tó yín pín. bàbá tó bá ti juwọ́lẹ̀ pé wọn ó ti já wà pé wọn ọ̀jà ó ti tán tó padà sábẹ́ mi. báyìí ni Ààrẹ Ọ̀nà Kakanfò Tóyèjẹ ṣe fi àwọn ẹ̀ṣọ́ sin Ìlàrí Ọlọ́fà àṣegbé lọ sí ibùdó ogun lẹ́dẹ. wọ́n sì dọ́dọ̀ Balógun Ọlásìnmí. wọ́n jíṣẹ́ pé bàbá ní kí wọ́n yọ̀ǹda kí wọ́n lọ sí Ẹdẹ. wọ́n sì mú àsíá funfun wọ́n ta. àwọn Ẹdẹ náà rí wọ́n dáwọ́ Ọ̀fà dúró. wọ́n sì wọlé lọ́mú bá Tìmí kí àṣegbé ẹ̀kú ọgbọ́n bàbá èyí ṣe báyìí, sùúrù ní kínní ìgbà kí la fẹ́ gbà. ó dáa ìní nìsín wọ́n dúró tì ẹ̀ ló lo oko ẹ̀ lé lódò. ọ̀tọ̀nú tún nígbà tí Ìbíkúnlé o ọ̀lọ́ kí baálẹ̀ mi Ìbíkúnlé lọ sọ mí dì báyìí, ọlá ò lè lo oko ọlá ò lè lo odò. ọ̀lọ́ kí wọ́n dárò lágbàlé, ẹ lọ wo oríkì Ìbíkúnlé. kí lẹ fẹ́ gbà ń bẹ̀? lọ́wọ́ ni òun gbọ́, ṣùgbọ́n Tóyèjẹ fi ìwọ̀sí lọ mí. ìran jagunjagun bàbá mi tó bá tiẹ̀ wá di Kakanfò lónìí, Ẹdẹ ti ń jẹ́ de ọjọ́ ti pẹ́. ìjọ olè yìí dé tí ìbá ṣe ń tọ́jà irú ẹ̀ wọ́n ń sọ ni abáńtá ní ẹ̀mọ́ náà ló ṣe é mọ̀ pé tọ́lọ̀ bá fẹ́ parí náà èyí ó tó máa claim right. bàbá gbogbo tẹ̀ sọ láyé ìjọ ni ẹnìkan ọ̀rẹ́ nìkan mọ́. kí wàá ní ṣíṣe bàbá ẹ jà wá ẹ sì mo ti rí Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn wọn rán mi wá. ẹ san àpò owó 10 àti ewúrẹ́ 10 òjìṣẹ́ táyé nù. ààrẹ Tìmí Báńgbáyé ní ṣé kò jù bá ń lọ, ẹ tó gbágbọ́n ìlẹ̀kẹ̀ fún wọn mọ́. báyìí ni wọ́n ṣe san tí Balógun Ọlásìmí sì gbà tó sì kó ogun rẹ̀ kúrò lẹ́dẹ.
báyìí ni àṣegbé Ìlàrí Ọlọ́fà ló tún ti fi ọgbọ́n àtinúdá rẹ̀ ló tún fi ṣéèfù ìlú Ẹdẹ, ló fi gba ìlú Ẹdẹ là bó ṣe fi gba ìlú Ìkòyí náà là lọ́jọ́sí tẹ́mi kankan ò sì bọ́. ẹja tó padà sí Ọ̀yọ́ ilé, ẹja tó kí ọkọ̀ wa mọ́lẹ̀ jújújújújújújúm ẹja tó wà kalẹ̀ ní Ọ̀yọ́ lásìkò tí gbogbo ilé ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, tí Aláàfin Májèótú tó pe ìpàdé tí èyìnbó Clapperton bá pe àpéjọ ilẹ̀ Yorùbá tó wá rán Ìlàrí lọ torúkọ rẹ̀ ń jẹ́ Káfílé Gbọ̀n, tí Aláàfin Májèótú tú ìpàdé mọ́ra ẹ̀ lórí tó sì ń túlẹ̀ Yorùbá mọ́ra ẹ̀ lórí. Gbogbo àwọn ọmọ wọn ti ń bára wọn jagun, ilẹ̀ Yorùbá wà lálàáfíà, agbára àwọn Fúlàní lọ ní dìde sí i. Ṣé mọ̀ pé bórí ọba burú orí tí ọba burú ọrùn ní ọ̀kọ̀ọ̀kan máa dùn yàn. Ọrùn Aláàfin Májèótú ni Àrẹ̀mọ Adéwùsì. Orí burúkú tó bálẹ̀ Yorùbá lásìkò ìgbà náà ni wípé àrẹ̀mọ olórí burúkú lọ́lọ́run fúnlẹ̀ Yorùbá, Àrẹ̀mọ Adéwùsì. Lẹ́yìn wọ́n ń kí Ìbà Olúyọ̀lé ní ibà ṣe burúkú ṣe rere tí ẹ̀ gangan ni. Àrẹ̀mọ lè jáde láàfin fódìdí oṣù kan tí ò ní yọjú lé, yóò máa wọ́de kí ni. Ó lè ní wọ́n lọ sọ fún wọn lébi báyìí ìjọba ìmọ̀ ń bọ̀ wá báyìí o, Àrẹ̀mọ fẹ́ wá kí yín o. Ọlá tí ẹ máa ń jẹ káàkiri gbogbo olùsẹ̀mọ́ nísìn, àwa náà ti ní ààrẹ, ọmọ president lè ní tò ẹ bá mi sọ fún gọ́vnọ̀ mò ń bọ̀ mo fẹ́ wá kí yín o, mọ̀ kàn fẹ́ state wo ni ó gbẹ̀pọ̀ ọmọ ààrẹ ń bọ̀ tí ò ní múra lẹ̀ pé state pé èmi ọmọ ààrẹ mo fẹ́ wá kí yín o kémi náà ti ẹ̀jọ́ ọmọ ààrẹ ni. Tinubu dání ìwà sì ní kò rí wa látìgbà tó ti di ààrẹ ọmọ ààrẹ wọ́n máa ń pè mí kémi náà mọ̀ ti ẹ̀fọ́kọ rẹ̀ mú nǹkan jẹ. Ṣèyí Mákindé bàbá o èmi ọmọ ààrẹ mo bọ̀ wá kí yín o 30 trillion náà ni. Dàpọ̀ Abíọ́dún 30 trillion. Bẹ́ẹ̀ ni Àrẹ̀mọ Adéwùsì wá rí tó ń ṣe Àrẹ̀mọ Aláàfin Májèótú. Òun gan tùlù mọ́ bàbá ẹ̀ lórí, wọ́n kà pé bàbá ní Májèótú ni, bóyá àdà pé bàbá tùlù wọ́n fi pè Májèótú kò tiẹ̀ yé mi gan. Yọ wá tó bá wá ránṣẹ́ sí wọn pó ń bọ̀, ó lè ló ń bọ̀ nírọ̀lẹ́ bí àárọ̀ ni ó ti wá múra, yọ wà kísà yóò ṣe bí alágànná, yọ wà nínú agboolé ibi tó bá fẹ́ lọ, gbogbo tí wọ́n bá sọ yóò gbọ́, bẹ́ẹ̀ bú yóò gbọ́, bẹ́ẹ̀ ni yóò gbọ́. Tẹ́ ẹ bá wá bú tẹ́ ẹ sá, tó bá ti rí páwọn onílù rẹ̀ dé tèrò ti dé, yọ rọ̀ máàrin èrò, ibẹ̀ náà ni ó ti pààrọ̀ tẹ́rọ̀rọ̀ ọ̀pọ̀ wọn ó ti dòyìká rẹ̀, èrò máa ń pọ̀ tí máa ń tẹ̀lé, yọ pààrọ̀ aṣọ tẹ́ bá ti ń lùlù yọ kàn já sáàrin àwọn èèyàn ni. Tí baálé ń bá ti wá dọ̀bálẹ̀ tí ń kí yọ wá aṣọ nígbà ọsọ báyìí lágbájá sọ báyìí, ibẹ̀ náà wọn ó ti lù ú kù mọ́ pa. Ṣùgbọ́n ibi tí wọ́n bá ti wá yìn gbogbo ìnáwó tí baálé ilé ń bá gbé pátá yọ sanwó rẹ̀ kó tó lọ láṣẹ burúkú ṣe rere. Èèyàn nìkan tó wá kọ́ ọ wá ní àṣà burúkú kan ìmọ̀ káwọn ìyàwó rẹ̀ lẹ́yìn o, àwọn aya Àrẹ̀mọ wọ́n máa ń tẹ̀lé o. Lójú wọn tó bá rí obìnrin náà ni ó ti ní wọ́n fà wá, wọ́n wàá ta aṣọ yípo láàrin ìta gbangba tí ó sì máa bá láṣepọ̀. Gbogbo eléyìí ní ń dé tí bàbá rẹ̀ ní ń dé tí àwọn Ọ̀yọ́mèsì kò sì tẹ́lẹ̀ sí. Tó bá lọ sílé agboolé kan tó sọ fún ẹ pé òun bọ̀, ẹ̀tọ́ ni pé kó kọ́kọ́ fobìnrin kan lẹ̀ fún tí ò tí ì jábàlé wọn ń di afájìn kọjá àbàlé rẹ̀ kó tó wọlé. Gbogbo eléyìí ní ń dé tí àwọn Ọ̀yọ́mèsì ní ń dé tí bàbá rẹ̀ Aláàfin Ọ̀yọ́. Gbogbo bí yà ṣe ń jẹ wáì ní ń dé tí ẹ̀yin sẹ́nétọ̀ ní ń dé tí Tinubu o.
aláàkẹ́kọ̀ọ́ nínú ìtògùn ọ̀tẹ̀fọ̀n ṣébi ọlọ́mọ mọ̀ràn mi sí ọlọ́mọ mọ̀ràn mi sí yìí ní í sì jẹ́ débi pọ́ wá ṣẹlẹ̀ ńjọ́ kan ọwọ́ alóòfẹ́ wá kí Báṣọ̀run Àgbáoyè Báṣọ̀run ti múra álẹ̀ dé torí nínú ìlànà bó ṣe rí nù Báṣọ̀run ti múra álẹ̀ dé lọ́ba débẹ̀ lọ́ba rọ́mọ obìnrin lọ́ba náwó gan làwọn yẹn bá pa ariwo wo mò ń gbọ́n bàbá náà fẹ́ jẹba wọ́n fẹ́ bá wọn lílé èmi Báṣọ̀run Àgbáoyè èmi bó ṣe yọkùn mọ́nú tó kó mẹ́sẹ̀ lénu tí gbogbo ara ilé Báṣọ̀run dìde gbàgbàgbà Báṣọ̀run Àṣàmú tó fi bàbá rẹ̀ jẹ́ Ọbaṣá Aláàfin ti wá mọ̀ pé òun dáràn àrẹ̀mọ òun ti gbé òun kọlu Báṣọ̀run nínú ìlànà ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ tí wọ́n bá fẹ́ kọ Aláàfin ẹ̀rí nígbà mo bẹ̀rẹ̀ mo sọ ti Aláàfin Àwólẹ̀ Báṣọ̀run ní ń kọ Aláàfin Báṣọ̀run ó gbégbá fún Ọ̀yọ́ kọ̀ Ọ̀yọ́mèsì kọ̀ Ṣàngó kọ̀ Àjàká kọ̀ Kọrin kọ̀ Odùduwà kọ̀ Aláàfin ti wá mọ̀ tí ó ṣẹlẹ̀ ó wá pe àpéjọ àwọn Ọ̀yọ́mèsì àtàwọn àgbà olóyè lọ́yọ̀ọ́ àtàwọn bọ̀rọ̀kìnní lọ́yọ̀ọ́ àti Parakoyi nígbà wá pè pàdé Aláàfin pè pàdé kí Aláàfin bẹ́ẹ̀ bá wa sọ gbogbo ìlú ti pé mo kì í yín o ẹ̀yin Ọ̀yọ́mèsì ẹ ǹlẹ́ o mo mọ̀ jẹ́ gbèsè mọ́ ní mo fi pè yín bàbá o gbèsè wo ta lẹ jẹ́ ń gbèsè ta lè Aláàfin fẹ́ jẹ́ ń gbèsè kìí ṣe láyé mo ti jẹ gbèsè àrẹ̀mọ mi Adéwùsì ni mo jẹ́ ń gbèsè lọ́run olówó bí nǹkan míì olówó tabura ni ṣẹwárí lọ́run olùsí ní mi ní nǹkan kan ẹ máa fi làákàyè dé o nígbà mo wá jẹ ń gbèsè ìwà rówó yìí san ni mo wá sá wá sílé ayé nígbà tí ń dáyé Adéwùsì yìí kan náà tí mo jẹ́ ń gbèsè mo mọ̀ rí mò ń bọ̀ ọdẹ torí ti TikTok ti lọ mo fẹ́ káwọn TikTok náà gbádùn mo fẹ́ kí wọ́n gbádùn. Mo fẹ́ dá TikTok yẹn padà kí wọ́n fi gbádùn ẹ̀. Mo ti dá wọn padà sórí TikTok náà. Adéwùsì àrẹ̀mọ mi ni mo jẹ́ ń gbèsè àmọ́ ń gbà mo wá délé ayé mo bá ti rí pé mo ti dolówó mo ti dọlọ́lá Adéwùsì ọ̀wá lówó lọ́wọ́ á bá mi pé ó ń gbèsè mi nígbà ó ti délé ayé ní ìsìn ṣùgbọ́n ó ti dolówó ó ti dọlọ́lá wá san gbèsè mi o èmo bá wọlé ni mo bá di owó mo bá dì Adéwùsì owó rẹ̀ rèé ó ní ní kíni ibi ló ti jẹ gbèsè ọ̀run kọ́ ló ti jẹ gbèsè tó sáwáyé ó kó gbèsè lọ ọ̀run ni àwọn ó tẹ̀lé mi lọ ọ̀run lọ san gbèsè ni ọ̀rọ̀ rèé o ẹ̀yin Ọ̀yọ́mèsì sẹ́rí ìlú Ọ̀yọ́ ìlú ọgbọ́n ni ìlú òye ni wọ́n á máa fi òwe sọ̀rọ̀ wọ́n á máa fi ìtàn sọ̀rọ̀ wọ́n fẹ́ jẹ ọba kan ní kí bàbá wa Láàfin tó gbéṣẹ́ ò tó kú àwọn kan wá pè mí wípé nǹkan báyìí ni bàbá ní káwọn lọ wá túmọ̀ rẹ̀ wá gbàgbé agbègbè rẹ̀ sà ni wọ́n fẹ́ jọba ńgbà náà wọ́n wá pè mí wípé báyìí bàbá sọ mo ní ta lọ́sọ̀ mo ní bàbá Láàfin ló sọ wọ́n tí àbá ti rí túmọ̀ èmi sì mọ̀ nígbà wọ́n sọ ọ̀rọ̀ fún wọn èmi sì mọ̀ pé Aláàfin fúnra ẹ̀ ní ń bá rẹ̀ wí gbogbo bí ẹ ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àti ibi tí ẹ parí ẹ̀ sí ṣùgbọ́n èmi ò fẹ́ sọ ìsì sọ́ngbà náà torí tí n bá sọ Aláàfin ó ní wọ́n wá ẹni tó sọ́kàn ìyá sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìkookò
ẹkùn kìnìún ní bẹ lójú ọ̀nà yìí a sì gbọ́dọ̀ ṣe sùúrù kí wọ́n kọjá ká tó jáde a gbọ́dọ̀ jáde tán ìsọ̀ngbà náà torí pé ìlú Ọ̀yọ́ ìlú tó lọ́pọlọ ni tẹ́sí máa fọpọlọ sọ̀rọ̀ àjẹbí sì ni ó ti yé àwọn Ọ̀yọ́mèsì pé ó ní tọ́lá afẹ́fẹ́ fà àwọn Ọ̀yọ́mèsì ní kí bàbá wa ẹnu àgbà náà lóbi gbó sí kí nìdí abájọ ẹ̀ṣẹ̀ ìwọ Ọbásanjọ́ àti gbogbo òlú gbogbo ohun tí Àrẹ̀mọ Adéwùsì ń ṣe kò sí ìtìmí ọmọ ẹ mọ̀ pé gbèsè ìní ọ̀rọ̀ Àrẹ̀mọ Adéwùsì jẹ́ fún mi a pé bí Basọ̀rún ṣe lé Àrẹ̀mọ Adéwùsì tó le tó sì bá tọ́ pa gbogbo ẹ̀yin Ọ̀yọ́ mọ tí ó ṣẹlẹ̀ nínú ìlànà ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ ó kù dẹ̀dẹ̀ ká kó ewì dákẹ̀sán ọba jẹ́ ayin tẹ́rí gbaṣọ tí Àrẹ̀mọ tó bá fi lè kú tí wọ́n bá fi lè bá ọwọ́ Aláàfin bẹ̀ Aláàfin náà gbọ́dọ̀ sígbáwò tí Aláàfin bá kú dandan ni k'Árẹ̀mọ tẹ̀lé lọ́ọ̀run kó sí lọ́ọ̀run ẹ lọ wo ìlànà oyè jíjẹ ńlẹ̀ Yorùbá apá kìíní apá kejì ó ń bẹ lórí YouTube ẹ bá sì fẹ́ ọ́díò rẹ̀ mo ti ṣe ọ́díò rẹ̀ ó dà pé rédíò station wo mo ti ṣe ń gbà yẹn náà ṣé Noble FM ni àbí Ọ̀nà FM ká tó dá ètò orí rédíò dúró. Aláàfin wa májò tí wàá sọ fún ẹ pé tó ẹ mọ̀ yí pé Àrẹ̀mọ mọ̀ yí pé ijọ́ tóun bá kú iná lòun Àrẹ̀mọ kú ìdínú tó fi ń jayé ń jẹkújẹ torí pé kò lọ́la èyí tóun bá ṣe náà ni ẹni tó ṣe pé alààyè òkú tí ń ṣe bí alààyè ni àwọn Ọ̀yọ́mèsì wàá dorí kodò tó bàbá a ṣe lófin ipe a ní máa bẹ ẹ̀ṣẹ̀ ọmọ wò lára bàbá òfin yẹn tí wọ́n fẹ́ ṣe wọn ò rí ṣe tí Ọ̀yọ́ lè fi tú iná ní Aláàfin Àtìbà Adéwìnbí Abíọ́dún Àtìbà pàpà wá rí ṣe ẹ lọ wo inú ìtàn ìṣẹ̀ǹbáyé Aláàfin ó ń bẹ lórí YouTube mo sì lọ́díò rẹ̀ ẹ bá béèrè fún lórí WhatsApp mi fún yín lọ́díò rẹ̀ 1 and 2 ni bí nǹkan tó ṣe ń rí lọ́yọ̀ọ́ ni lásìkò tí Tìmì àti Ààrẹ Ọ̀nà Kakanfò Ògbómọ̀ṣọ́ àti bàbá wa Tìmì Ẹdẹ tẹ́ ń gbógun tira wọn bí nǹkan ṣe rí ní táwọn tó ti dogun Ìjẹ̀bú ó ti dogun Ọ̀fẹ́ ó ti dogun Ẹ̀gbá ó ti dogun Òwu èmi ò ní kú ẹ̀yin ò ní kú o ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́ o etí tẹ́ ẹ fi ń gbọ́ mi ò ní di apá kẹsàn-án àátùgbà apá kẹsàn-án ìfẹ́ kó máa gùn pọ̀ torí àwọn tó ń kẹ́kọ̀ọ́ àtàwọn tá a yọ ọ́díò rẹ̀ tá a tó máa tún gbọ́ àtàwọn tá a fẹ́ sọ fọ́mọ wa a tún máa rí lórí YouTube Ìtàn Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé wa mo dúpẹ́ lọ́wọ́ àgbà wa mo dúpẹ́ lọ́wọ́ àwọn tá à ń ṣe àtìlẹ́yìn bí mo ṣe ń sọ àwọn kan ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí àwa náà já darapọ̀ máwọn tó ń ṣe àtìlẹ́yìn fún Ìtàn Yorùbá kìí ṣowó nìkan lè jẹ́ irinṣẹ́ ẹ pè wá fún irinṣẹ́ àwọn nǹkan tá a nílò pọ̀ adúpẹ́ stúdíò tá a wà yìí àwa tá a ti ń bá wa bọ̀ àmọ́ ayé oní tójò bá ń rọ̀ inú òjò tá a ti wà báyìí a sáré mọ́ kó àmọ́ palẹ̀ mọ́ ni ẹ bá wọ stúdíò yóò mọ̀ pé nǹkan kì í bẹ̀ ẹ̀yin náà láwọn tó ti wá pẹ̀lú ògo Ọlọ́run àwọn irinṣẹ́ nìkan bẹ tá a ti lò àti ní èsì tí wọ́n ti fún alóòyè tá a ti rà tá a ti install kíní whiteboard wa náà ń bẹ tá a ti lò ọ̀pọ̀lọpọ̀ àwọn irinṣẹ́ mi ń bẹ mo dúpẹ́ gidi gan ni tẹ́yìn náà bá fẹ́ darapọ̀ máwọn tó ń ṣàtìlẹ́yìn fún wa abẹ́fẹ́ gba àwọn ọ́díò abẹ́fẹ́ gba àwọn ìwé tó jẹ́ PDF ẹ kàn sí mi lórí +234 80 23 68 74 32 tí wọ́n ti gbẹ̀yìn fẹ́ fi owó sọwọ́ ẹ lè kàn sí mi lórí GTB Bank 07 25 94 36 05 Lájí Abbas lẹ́bàá bẹ́ẹ̀ GTB Bank lórí 07 25 94 36 05 Lájí Abbas lẹ́bàá bẹ́ẹ̀ ẹ ṣé gidi gan ni o Ìtàn Yorùbá ò ní parun
títí ìgbà tá a tó pàdé èmi a máa wí pé ejò kan ò ní rọ́ọ̀lù rèpè láyé yìí lágbára Ọlọ́run ejò kan ò ní rọ́ọ̀lù rèpè láyé kó dúró ire o. ààrẹ ń pìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Láàjì Abbas Ọlọ́run ló rán ẹ asọ̀tàn gbáyì asọ̀tàn gbóyè o iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn ló fún ẹ lóyè yìí èyí tó tọ́ sí ẹ ààrẹ òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Láàjì Abbas ìwọ ń pápá ìwọ nùnà asọ̀tàn gbóyè ìwọ lọ́lọ́run fún. orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú wẹ̀ o ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Láàjì Abbas àpàtẹ ìtàn mọ́kúta o. orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú wẹ̀ o ìtàn